àáfàá tí bá ń júwe nǹkan míì lórí afẹ́fẹ́ ni àbí ní àwùjọ kan láti jẹ́ káwa rán létí pé rárá o kẹ́ ẹ ṣe wáàsí kọ́ la takò, kẹ́ ẹ pe ẹ̀mí àwọn èèyàn láti lọ́ọ́ máa tẹríba fún nǹkan míì yàtọ̀ fọ́lọ́run ẹni takò. Oníwàásí pọ̀ láyé lónìí ju tijọ́ ń lọ. Àwọn oníwàásí mélòó ní ń bẹ níjọ́un, ṣùgbọ́n bí wọn ò ṣe pọ̀ tó, nígbà wọn ṣe bọ́lọ̀ tí ní kí wọn ó ṣe, àṣeyọrí tí ń bẹ ń bi ṣíṣe rẹ̀ tí wọn náà ló jẹ́. Báwa náà ń gbọ́ ọkọ̀ wọn lónìí, àwọn tó ṣe pé wọ́n ṣe tiwọn tálù Kùránì fẹ́ sọ̀rọ̀ nípa wọn, ẹ̀rí pé Kùránì sọ̀rọ̀ wọn, kò sí tí Kùránì filẹ̀. Àwọn tí wọ́n tún ṣe lẹ́yìn wọn, oríyìn tó dára jùlọ ń bẹ fún wọn láwùjọ wa lónìí. Tá a bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn, àwọn ni wọ́n lórí yìn tó pọ̀ jù. Àwọn sàhábà ni àtàwọn tí wọ́n jẹ́ tábìrù tàbíìn, gbogbo wọn pátá wọ́n ní oríyìn rere nínú ẹ̀sìn yìí. Ló fi jẹ́ pé bẹ́nikẹ́ni bá ti mẹ́nu àbùkù gbọ́dọ̀ wọn, gbogbo ayé ní dìde ń bẹ̀rẹ̀ lọ yìí. Kò sẹ́ bí wọn tó wá sọ fún wa pé ẹ bá wa gbìjà ẹbí wa, àwọn tí ń bú bàbá wa ẹ dákun ẹ bá wa gbìjà wọn. Rárá o, àṣélẹ̀ wọn ni. Usman Dan Fodio lórílẹ̀‐èdè yìí, àṣélẹ̀ Usman Dan Fodio ni. Àtàfà Súnà ni, àtàfà Fárídù ni, àtàfà Mustahabu, kò sẹ́ni tó takò. Bí yẹn takò wèrè ni. Bẹ́ẹ̀ ni, bí yẹn takò èyí ò fojú nǹkan mi wò pé àbí mu ẹ̀ lẹ́ẹ̀ ni. Wọ́n ẹ̀ borí ẹ̀ dàrú. Ẹbí wọn, àwọn wọ̀nyí mi wo ló wá dìde tí ń gbìjà wọn pé ẹ má bú dádì wa mọ́ o, rárá o, èèyàn ló má fi bàbá wa ta yín o. Ibà wa ta wà lẹ́yìn náà, àwa tí a mọ̀ pé èèyàn rẹ̀ ni wọ́n, tọ́lọ́run fowókọ wọn sórí ahọ́n wa pé èèyàn mi làwọn ẹni yìí o, ibà wa là á dìde. Àwọn alájí àgbà ni, Shehu Adam ni, Agbárigidoma ni, wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwọn àfà. Àwa là á dìde sí wọn pé rárá o, bàbá bá kíní wò ó, ẹni rí gbogbo wọn. Ẹbí wọn kankan tí ó wá bá wa pé ẹ dákun ẹ gbèjà bàbá wa ò sí. Iṣẹ́ rí wọn lọ́lọ́run ní orin ilẹ̀ débẹ̀. Kí wá ní iṣẹ́ rí ọ̀hún? I'budullaha, ìtàn júwe fàyè nìyẹn. Eléyìí tó kù nínú ìṣewáàsí tòní, tó ní wáàsí wá pọ̀ ti hàn, kò wá wáàsí wọ̀ wá díẹ̀ hànàkù, kò díṣẹ́ búkù, kò díwà búkù, kò dí ọ̀rọ̀ búkù, kò dí òòṣà kù, kò dí ẹbọ kù. Àwa tá a jọ ń jẹ́ mùsùlùmí gan, ìlàjì wa ẹlẹ́bọ ni. Ẹ tó wọn tá Ànábì wa sọ́ọ́lù náà tó wáyé wá sí, i'budullaha, ẹ jọ́sìn fọ́lọ́run ọba ni o. Torí pé ma lakum, kò sí fún yín, min ilahin, olùjọ́sìn fún kankan tó yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún gairuhu, yàtọ̀ fọ́lọ́run ọba. Huwa ansha'akum, òun ló ṣẹ̀dá yín, minal ardi, láti inú ilẹ̀. Ìyẹn ó ṣẹ̀dá Ànábì wa Adam tó produce gbogbo yín. Wasta'marakum fiha, ó ní ẹ máa gbé bẹ̀, kẹ́ ẹ máa lò sẹ̀mí bẹ̀. Ìtẹ́ wa ń ṣe yìí, àìmoore ni wọ́n pè é. Ẹ wá kó sàkalẹ̀, ẹ pèrè kalẹ̀, ẹ wá ń forí balẹ̀ fèrè òun pẹ̀lú àníyàn pèrè ló dá yín. Ẹ ti ṣàbòsí fọ́ba tó ṣẹ̀dá yín. Fastaghfiruhu, ẹ wá foríjì lọ́dọ̀ Ọlọ́run yín o. Ìyẹn l'Ànábì Sọ́ọ́lù náà ń sọ fáwọn àjọ rẹ̀, thumma tubu ilayhi, ẹ sì ronú pìwàdà sọ́dọ̀ Ọlọ́run ọba. Inna rabbi, torí pé Ọlọ́run ọba mi qaribun mujibun, ọba tó súnmọ́ yín ni, mujibu da'wa, a sì máa gbàdúrà. Tẹ́ bá ti bẹ́ẹ̀ nìsín, yóò foríjì yín. Qalu, àwọn àjọ Sọ́ọ́lù wa dá èsì padà wípé ya Salih, ìwọ Salih, qad kunta fina marjuwan, ó wà láàrin wa, ara wa ní ẹ́. Marjuwan, lẹ́ni táwọn ronú sí pé wọn ó já ṣáájú kan, tá a bá ti fẹ́ bọ́fá ni, a fẹ́ sí orò ni, a fẹ́ bọ̀gún ni, a ó máa já ṣáájú wa ń bẹ̀. À ń fojú wọ pa ṣáájú ni ẹ, kí ló tún gbé dé ìbáyìí torí Ọlọ́run? Qad kunta fina marjuwan, a ti ń wo pé wọ́n ni kò máa ṣáájú nǹkan yìí fún wa.
qabla hadha síwájú gbogbo tó gbédé yìí o èyí tó gbédé yìí o yìí wá o atanihana só máa kọ̀ fún wa ní an na'buda láti má lè jọ́sìn fún ma ya'budu aba'una ní táwọn bàbá wa ń jọ́sìn fún ibo mọ̀ pé àwa kọ́lá dákẹ́ ní yìí lẹ̀ àwa náà débà ni sáwà fi tàwọn bàbá wa lẹ̀ á mọ̀ tẹ̀lé nǹkan mi lọ ni wa innana lafi shakkin sórí gbogbo wa bá a ṣe pọ̀ tó yìí lafi shakkin inú iyèméjì láwa o mimma tad'una ilayhi lórí tó ń pè wá fún pé ká wá ṣe yìí murib à ń ṣe iyèméjì lórí ẹ o ọkàn wa ò balẹ̀ lórí ẹ o eléyìí ti yé òòṣà yìí ti yé Ṣàngódèrè yìí ó ti yé wa Ògún yìí yé ìforíbalẹ̀ fésù yìí ó ti yé gbọ́dọ̀ tó wọ́n ń pè wá lọ kọ́ọ̀lẹ̀ Yakub Ànábì wa Sọ́ọ̀lì ní ẹ̀yin ìjọ mi tọ́lọ́wọ́n bá rán mi sí ara àìtàn ẹ̀rí ni in kuntu ala bayyinatin min rabbi tó bá jẹ́ pé lórí àlàyé ọ̀rọ̀ Ọlọ́run látọ̀dọ̀ Ọlọ́run ni mo bá wà wa atani minhu rahmatan tọ́lọ́run sì fún mi láàánú látọ̀dọ̀ rẹ̀ faman yanzuruni minallah tàlẹ́ni tí ó gbà mí lẹ̀ lọ́wọ́ Ọlọ́run nígbà tó lọ́n bá dé pẹ̀lú báwí iná àzọ́ ìtùwò nígbà tí n bá sẹ̀ tí mo kùn yín tàjọ ń bóòsà ba'da an atani minhu rahmatan lẹ́yìn ìgbà tó ti fàánú sùnmí di olùmọ̀nà mo mọ̀ tí mo ń ṣe iná àzọ́ ìtùwò tí n bá kùn yín tàjọ sẹ́lọ́n fama tazidunani ma lè gbà mí lẹ̀ lé mi kún ní kankan gẹ́rọ takhaziri òfò lẹ́ẹ̀kà kó bá yé mi o àwọn ọjọ́ rẹ̀ àkọọ́lẹ̀ gbé wá wípé wọ́n wá padà bí Sọ́ọ̀lì pé so fẹ́ àtẹ̀lé ọ ni àti tẹ̀lé iṣẹ́ tó lè ṣùgbọ́n fún wa ní àmì tí ó júwe pé tó ń ṣe yìí Ọlọ́run ló rán ọ lóòótọ́ Ànábì wa Sọ́ọ̀lì ó béèrè lọ́wọ́ wọn pé àmì wo lẹ fẹ́ èmi ò lè ṣe ṣùgbọ́n ọba tó ṣẹ̀dá mi lè ṣe bẹ́ẹ̀ bá ti bí mi màá bí Ọlọ́run bí n tẹ́ bí mi bá wà nù tó fẹ́ ṣe yóò ṣe bí ò bá sì wù ú ṣe yóò jẹ́ kí n mà àkọọ́lẹ̀ gbé wá wípé n tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ńjọ́ náà ni wípé àpáta ńláńlá kan ń bẹ nílùú wọn wá já lọ síbi àpáta yìí náwó sápáta wọn wípé kí àpáta yẹn ó bí ràkúnmí tọ́ mọ́ wájú ó jẹ́ pé ràkúnmí yóò kàn bí ràkúnmí kalẹ̀ o kọ́ mọ ràkúnmí ó tẹ̀lé jáde àpáta ó pọ̀ ràkúnmí jáde ràkúnmí tó tóbi ó sì ní bó sì gbọdọ̀ rí àṣàlàyé bó sì gbọdọ̀ rí fún ọ tọ́ ẹlẹ́ẹ̀kejì ni kí ọmọ ràkúnmí yẹn tún wá tẹ̀lé ìyẹn kò ṣòro fọ́lọ́run mi láti ṣe á gbìyànjú ẹ̀ náà ni á bẹ̀ lọ́n náà ni tá a bá sọ fọ́lọ́run tó bá fẹ́ ṣe yóò ṣe ṣùgbọ́n ṣé tá a bá ti ṣèyí fún yín gbà pọ́lọ́run ló rán mi níṣẹ́ wọ́n sí náà orí condition yìí ni wọ́n wá Ànábì wa Sọ́ọ̀lì alayhi salam sọ wá padà má pátá sọ mú ràkúnmí jáde láti inú àpáta àbí òmò jáde ìyẹn ló kù tá a padà sọ̀rọ̀ lé lórí gbogbo wa tá a jọ ń jí sí Ọlọ́run ọba lásìkò yìí lànàsí àlànà lẹ́rìnà ursila ilayhim tọ́lọ́run ọba sọ náà al-Qur'an ó dàbí wípé àwọn tẹ́yẹ Ọlọ́run ọba rán àwa sí lásìkò ìta láǹṣe wá sí fún wọn ó jàre o tẹ́ bá lẹ́ jíṣẹ́ sí tọ́lọ́run fi rán yín lẹ́ fi ń jíṣẹ́ pẹ̀lú kẹ́ dé wáàsí lónìí kẹ́ bẹ̀rẹ̀ ìjà nínú wáàsí náà làwọn tẹ́ǹsì wáàsí fún ó ti máa mọ̀ wípé kò dáa kí aáwọ̀ da mùsùlùmí pọ̀ kán sì parí ẹ̀ ẹ̀kọ́ tí ń bẹnu wáàsí ti yín nù
àfa wa àtàfà lágbájá ń jà, ìjà náà sì ní parí, òfin ní lágbájá ó ṣe. Kó má sí nínú àníyàn, kódà kéèyàn máa fi ẹ̀hónú jà hàn náà, sí kò yẹ kó wá wà nínú àníyàn pé ìjà yìí ó sì parí. Kò sẹ́ni àwa ń bá jà nísìn. Bí ọ̀rọ̀ kan bá ti dé bí awọ̀, tó bá ti ṣe wúrúwúrú náà ni ó bá ti ṣe wúrúwúrú tó ti bá tiẹ̀ ló ti bá tiẹ̀ lọ nìyẹn. Níjọ́ ẹ bá tó gbọ́ tá a sọ̀rọ̀ tuntun ló ṣẹlẹ̀. Ẹ já bẹ̀rù Ọlọ́run o. Gbogbo tá à ń ṣe yé sọ̀rọ̀ Ọlọ́run mẹ́sìn ní aṣọ kọ́ là ń sọ o. Báwọn àtàná bá sọ báyìí, gbogbo wa yóò ní jẹ́ mùsùlùmí lónìí o. Ìmójútó táwọn àtàná mójútó wọn ò sì pọ̀ tó wa láwọn oníwàásí àná. Tọ́ taqullaha haqqa tuqatihi. Tọ́ nípa báyìí, gbogbo ẹni tó bá fẹ́ ra oyin ògidì ẹ pè nọ́mbà mi 09031308477. Ẹni tó bá sì fẹ́ ràn wá lọ́wọ́ lórí mọ́sálásí tá à ń kọ́, ẹ kún wa lọ́wọ́ lórí ẹ̀. A nílò ìrànlọ́wọ́ Ọlọ́run nípa POP, kò tí ì pé à ń dá àjọ ni, ẹ kún wa lọ́wọ́ lórí ẹ̀. A fẹ́ kọ́ tọ́ílẹ̀tì lẹ́yìn, ẹni tó bá ní blọ́ọ̀kì 100 ẹ fún lọ́hùn, ẹni bá ní 50 ẹ fún lọ́hùn. Àwa kọ́ lẹ fẹ́ fún, ọba tẹ́ẹ̀sì fẹ́ fún yẹn yóò san yín lẹ́san rẹ̀. 30241908882 Polaris Bank. Abdulkadir Habib Ishola ìlórúkọ tí ó gbé wa. Assalamu alaikum warahmatullah.